Africa Content TV. Allahu ya'simuka minan nasi. Ẹsẹ̀ àmì. Wọ́n dúró báyìí. Bí gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lẹ́yìn mi ẹ̀ ní wó. Ájí Àmúsátù wa ti ṣàìmọye àwọn oríire lọ́tún sósì síwájú sẹ́yìn. Ájí Àmúsátù wa ní oríire yìí wù mí kí n máa ṣe lọ ní. Fún gbogbo àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn mi bí mi bá ti ń dán káwọn ọmọ tí ń bẹ lẹ́yìn mi náà máa dán. Ǹjẹ́ o ní ìmúra mọ́tò fún gbogbo àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn mi? Àwọn bíi 12 àwọn bíi 10 tí ń lo mọ́tò nù wọn. Ní mọ́tò gidi ni o kìí ṣe mọ́tò wa gba pọ́pọ́ fún. Látara àwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ láti mọ̀ bóyá olórí ire ni wọ́n aṣáájú àbó lórí burúkú. Bó ṣe yìí bí kí n máa gbọ́n tó ń wí. Àwọn kí ló pé? Àwọn ọmọ lẹ́yìn rẹ̀, àwọn ọmọ tí ń tẹ̀lé ọ, àwọn ọmọ iṣẹ́ rẹ̀ ni wọ́n júwe ìwọ ọ̀gá bò ní ìwọ ọ̀gá ti rí. Má lu ọmọ iṣẹ́ pa, kọ́lọ̀ má lu àwọn ọmọ tiẹ̀ náà pa. Torí ọmọ iṣẹ́ tó ń lò nílòkulò òun ni ẹ̀mí tọ́lọ́ ń fi sí Ọlọ́run náà ló fi sóhun náà ní ọrùn. Ọlọ́run kan fún wọn l'opportunity kan jẹ́ ọ̀gá ni. Ọlọ́run lè sọ̀wọ́ náà di olórí burúkú. Ẹ̀yin yìí tẹ́ wá jẹ́ ọmọ ṣẹ́. Òótọ́ dọwọ́ yín. Ẹ má tàn ọ̀gá yín. Ẹ má ṣe jàǹbá fọ́gá yín. Ọ̀gá yín ò láburú sí yín o. Gbogbo ọmọọṣẹ́ tí ń bá ro aburú sọ́gà tó dáa, ọmọọṣẹ́ náà kò ní sọ̀kalẹ̀ dáadáa oríire. Sáwọn ọmọọṣẹ́ ń gbọ́n tí mo ń sọ ta ní tó ń nawọ́ ń bẹ̀ yẹn. Tí mo ń sọ yìí ni kẹ́ ẹ máa gbọ́ ẹ má wo obì kankan mọ́. Ájí Àmúsátù Oríyọmí. Wọ́n wá ní pẹ̀lú bọ́lọ̀ntì ní káwọn máa tiraka ṣe ń táwọn ṣe. Ó wù àwọn kí àwọn ọmọ ṣẹ́ àwọn máa lọ Mákà lọ́dọọdún. Ẹ wọ̀ ọ̀gá gidi. Àmọ́ àwọn ò tí ì lágbára bẹ́ẹ̀. Àwọn ò tí ì lágbára 2, 3, 4 àmọ́ lọ́dún yẹn àwọn bẹ̀rẹ̀ pẹ̀lú ẹyọ kan. Ẹ pariwo Allah. Ọlọ́run ni ó gbé tóbi fẹ́ni tí ń ṣe nǹkan tó tóbi kí wọn náà lè tóbi. Ájí Àmúsátù ní kò tọ́ síbẹ̀. Kìí ṣe pé Mákà ló kàn lọ́rọ̀ ẹlòmíì. Ẹlòmíì ilé kíkọ́ ló kàn lọ́rọ̀ rẹ̀. Ó ń lọ ranjú mọ́ Mákà. Ẹni Ọlọ́run bá pè ní ó sì lọ. Ẹni Ọlọ́run ò pè ò lè lọ. Ájí Àmúsátù ní ó wà àwọn kí gbogbo àwọn ọmọ tí ń bẹ lẹ́yìn àwọn ọmọ nílé lórí. Báwọn tí ń sílé mọ́lé káwọn ọmọ kọ́lé mọ́lé káwọn ọmọ dùnnú mọ́ dùnnú. Ẹ wọ ọ̀gá, ẹ wọ ọ̀gá. Ẹ wọ ọ̀gá dáadáa. Ẹ wọ ọ̀gá dáadáa. Wọ́n wá ṣe ń tó fọ́ mi tó tiẹ̀ wá wú mi lórí púpọ̀. Wọ́n wá láwọn fẹ́ lọ́ǹchì kẹ́sẹ̀tì kan lónìí. Kẹ́sẹ̀tì táwọn sì fẹ́ lọ́ǹchì yìí gbogbo ń táwọn bá rí ń bẹ̀. Àwọn kó gbogbo ẹ̀jọ́ yóò jó didi. Àwọn wà mú ẹnìkan àwọn fi bẹ̀rẹ̀ fún. Kó lọ́ọ́ fi bẹ̀rẹ̀ ilé. Ó sì jẹ́ pé ń tọ̀hún ti bẹ̀rẹ̀ ilé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Kó lọ́ọ́ fi parí ilé rẹ̀. Ìwà rere ni. Innal ladhina amanu badal isti'aza wal basmala. Ìwà rere nù ni. Ìwà àlìjánná nù ni. Kanat lahum jannatul firdaus nuzula.
kú oríire. ó ṣeun. لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي. ولو جئنا أبوي. بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى. إله أبوي. واحد إيه. فما كان يرجو لقاء ربه إيه. لا يشرك بعبادة ربه. bọ́ bá lè sin lọ́hùn púpọ̀ ju ìtẹ́ mọ́sálásí lọ tó bá ti níwà á da ìsìn lọ́hùn yẹn á dà lú ẹ láyà. gbogbo òrùn tó bá lè kí àwẹ̀ tó bá lè gbà dáadáa gbogbo tó bá lè wulẹ̀ kó ṣe ọ̀nlarímọ́lẹ̀ larímọ́lẹ̀ ìwọ tó ń ṣe larímọ́lẹ̀ nínú rẹ̀ dúdú bí ọ̀dà títì. owó sì táìmù ara rẹ ni o. ẹ̀yin ọmọọṣẹ́ wàláhì ìrọ̀rùn ọlọ́run ó máa wọlé síbẹ̀. òótọ́ anábì Ìsá wọ́n jáde wọ́n fẹ́ travel nínú ìlú wọn níjọ́ kan. àwọn àti ọmọọṣẹ́ wọn kan tí sọmọ kéwú bẹ́yìn náà ti jọ́mọ kéwú yìí tẹ́jọ́ ọmọọṣẹ́ yìí. wọ́n sì di oúnjẹ lọ́wọ́ wọ́n wá kó nínú ìlú wọ́n dáàrin ìlú gbọ̀ngbọ̀n oúnjẹ tí wọ́n gbé lọ́wọ́ tán. ìgbóúnjẹ tán gbóúnjẹ ti tán Ànábì Ìsá ní ìwọ ọmọọṣẹ́ mi ìwọ ọmọ kéwú oúnjẹ ló tán yìí ìrìn ló kù tá a fẹ́ rìn tá a ti rìn tán yìí. ìtọ́kùn bẹ́ẹ̀ ni pé wọ́n á lọ wà ń tá jẹ wá ọmọ kéwú ó wá ohun tí wọ́n fẹ́ jẹ lọ ńgbà tó débi tí ó ti ra nǹkan ó rí búrẹ́dì ó ra búrẹ́dì mẹ́ta ǹgbó ra búrẹ́dì mẹ́ta ǹgbó ra búrẹ́dì mẹ́ta kó tó débi nínú búrẹ́dì mẹ́ta tó rà dé ó bá jẹ ọyọ kan fa akala wahidan minha. Alahako akun. Ìgbó jẹ ọyọ kan tán fi ọwọ́ nu ẹnu rẹ̀ nu. Alahako akun yanyan. Ànábì Ìsá bọ́lá wọn bá sọ̀rọ̀ tán. Nabiyullahi Ìsá ni wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ pé búrẹ́dì mélòó ló rà wá. Ó ní búrẹ́dì méjì ni. Ànábì Ìsá ni mo rò pé mẹ́ta ni. Gbogbo ẹni tẹ́ ẹ bá rí tí ó bá kọ́kọ́ fi rọ́lẹ̀ tí ó múlẹ̀ fún ẹ wàláhì ni ó kọ́kọ́ pè. lọ́mọkéwì yìí ló ní wàláhì tàláhì kìí ṣe búrẹ́dì mẹ́ta ìlàrọ̀ gẹ̀fẹ̀ ní búrẹ́dì méjì ní ọ̀gá mi. Ọlọ́run bẹ̀ ọ́ mo fi bí ti ń ran òrùn bí ti ń wọ òrùn bí ti ń yọ òṣùpá mo fi bí ti ń jẹ́ mo fi bẹ̀ ọ́ mọ́nilẹ́bí sọ ìbẹ̀rẹ̀gì ìfẹ́fẹ́ lẹ́bí tá ń jẹ búrẹ́dì kẹta ìwọ ọmọ kéwù mi jẹ́wọ́ fún mi. Wàláhì tàláhì ìlàrọ̀ gẹ̀fẹ́ ni ó ní búrẹ́dì méjì ní nàbí Ìsá bá ní ọ̀dà nígbà tó jẹ́ búrẹ́dì méjì ń jẹ kan kémi ní ó jẹ kan ó jẹ kan nàbí Ìsá jẹ kan. wọ́n lọ ìrìn àjò ìtàn wọ́n wá débi agbami odò ńláńlá
tí wọ́n kọjá sínú ìlú tí wọ́n ń lọ kò sọ́kọ̀ ju omi. Ànábì Ìsá bá tẹsẹ̀ bomi ó ní fa aṣọ mi wọ́n wá rìn lérí omi wọn ò sì tẹ̀rí. bí kéèyàn kírọ́ọ̀sì láti ibi irú lẹ́kíhun sí Ìkòròdú lérí omi kéèyàn sì mọ́ tẹ̀rí. ọmọ kéwì yìí ṣe mọ̀ pé irú màjíìkì burúkú wò lélẹ̀. kò tó dọ́gà rẹ̀ mọ̀ gbogbo ọmọọṣẹ́ tí ọba dọ́gà rẹ̀ mọ̀ tọ́gà rẹ̀ sì lóyà síwájú Ọlọ́run ọmọọṣẹ́ náà ń pìlò eré búkalẹ̀ fúnra rẹ̀ lọ́la ni. alẹ́ kò akú wàlákì àǹtàtà kúrò. ngbà wọn wá débi tí wọ́n ń lọ ọmọ kéwì wá ní yes sir bó o láti rìn lérí omi tí a rì. Ànábì Ìsá ni mo fi agbára tọ́lọ́run fi ṣe omi rọ̀ fún wa tá a fi rìn lórí rẹ̀ tá a fi tẹ̀rì mo fi bì ọ́ mọ́nilẹ́bí sọ̀rọ̀ Ibrahim fẹ́fẹ́lẹ́ táǹjẹ̀ búrẹ́dì kẹta yẹn. alẹ́ àpò àpò. sẹ́mà kó yẹ kó jẹ́wọ́. ó ní ọ̀gá mi ẹnu rẹ̀ bá ti dùn jù lọ́dọ̀ ọ̀gá náà ní máa mú lẹ̀ púpọ̀ jù. walakin anta tún. àwọn múlẹ̀ àwọn ọmọ kéwú náà ń bẹ múlẹ̀ àwọn ọmọ ṣẹ́ ń bẹ. walakin anta tunkiruhu. ó ní wàláhì tàláhì. walakin anta tunkiruhu. ó ní wàláhì kìí ṣe búrẹ́dì méjì ọ̀gá mi kìí ṣe mẹ́ta méjì ni. tuhibbu. ẹ bá pariwo Allah. bẹ́ẹ̀ bá ti pariwo Ọlọ́run dáadáa yìí ní sọ̀tàn náà bá o. ẹ jẹ́ kí wọ́n jòkó kíákíá ẹ má kíyàn kankan sọ̀rọ̀ Ọlọ́run lọ́wọ́. ẹni Ọlọ́run ló wọlé kó jòkó pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má kó bá wọn. Alahako aku. ọ̀rọ̀ Ọlọ́run ju gbogbo nǹkan lọ. Alahako aku. ẹni kánjú kú. walakin anta tunkiruhu. ngbóyá wọ́n tún rìn díẹ̀ ìrìn àjò tí tán Ànábì Ìsá alayhi salatu wa Ìsá ní Ànábì Ìsá pé ó kọ́ Ọlọ́run ismullahi al-azami ó ní kí ẹran tó dáa kó jáde láti inú igbó wọ́n sì pa á ńgbà wọ́n pa á wọ́n dín wọ́n bọ̀ ọ́ gbogbo ẹ̀ ó ṣe ṣèkè. ó rọ̀tọ̀ mi bẹ́ẹ̀ lọ́mọ kéwú ń dátọ́ mi pé ọ̀gá mi tiẹ̀ mọ gbogbo àwọn irú nǹkan báyìí níní mọ́ lọ́dà mo ra búrẹ́dì wèrè káàkiri. tẹ̀sùnù àná lọ́làlá ilẹ̀ ìṣẹ̀lẹ̀ anẹ̀nà. ẹ bá wá búrẹ́là fún àwọn ọmọ yìí ẹ jọ kò gbọ́dọ̀ kú o kò gbọ́dọ̀ kú o. ó sì ń sunmi nímú kí ló ń wí. ẹ yóò Ànábì Muhammad. ẹ yóò Ànábì dáadáa. mi ò láìkì bẹ́ẹ̀ ṣe yóò Ànábì lágídígbò. tẹ́ ẹ bá ti yóò Ànábì dáadáa èmi máa lọ o. màá kàn lọ sọ gbogbo yòókù fún Hamzatu nù lẹ́nu. àbí àti àtọ̀nàrẹ́wò. ọmọ kéwù yìí ń dátọ́ mi wọ́n jẹ́ lákòó má fi atẹ́gùn sí mi dákun. fáàrí nù à ń ṣe fáàrí nù. iṣẹ́ Ọlọ́run tá ń jẹ́ tá àti màbọ́ Ọlọ́run ó gbà àbí òní gbà tí wọ́n tó ń fi atẹ́gùn sí wa. irọ́ gbogbo ẹ̀ fà. ẹ̀já tanra wa pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ànábì Muhammad tí wọ́n jìyà láti Mákà lọ Mádínà wa dúró rìn tá ànábì rìn gbóná
tí má ti padà síbi ìtàn náà ni kò bẹ̀rẹ̀ rẹ̀ padà. ẹ wá dúró rìn tá nẹ́bí rìn ẹ wo wàhálà tí wọ́n ṣe gbogbo wàhálà táwọn ṣe òun ló dìdẹ̀ra fáwa lẹ́nìí nínú èsì sínú èsì gbàwó làwọn náà máa fara kán láàmú rí nira díẹ̀díẹ̀. àwọn tírẹ́nì wákàtí méjì nísìn. ẹ̀yọ̀ máa wá ṣe wáàsí kí wọ́n tẹ̀ ẹ̀ máa ṣe ká máa à ń sakọ́nù ni. ọ̀là àlùbáríkà tó pọ̀. àwọn àfáà mi fẹ́ bẹ́ẹ̀. èmi ò fẹ́ yẹn. lọ́la kí n máa sọ̀rọ̀ kéèyàn máa ká etí agbádá tèmi máa fi ṣe kélékélékélékélé mi ń agbádá tí ó máa wọlé kiri kí ló ń wọlé kiri sí máa ṣe báyìí èmi kò. mo dúró tán ẹsẹ̀ orí omi. láìfù yẹn ti tán ni láìfù yẹn dà. ṣé bó ń lọ láìfù pẹ̀lú eléyìí ni. kí ló tó kọ́ tiẹ̀. lọ́jọ́ máa lọ láìfù lọ. ọ̀tọ̀ọ̀tọ̀ ní iṣẹ́ wọn. ṣé bó máa pọ́tọ̀ọ̀tọ̀ ni. ó dẹ̀ lọ já àwọn èèyàn kúrò lórí kí ni àwọn èèyàn wà lamẹ́ríkà wọ́n wà ní London tí wọ́n ń wo gbogbo ẹ̀ ó dẹ̀ lọ já àwọn bóòlù ti fẹ́ gọ̀ tó báyìí. kò yẹ kó gọ̀ náà. Yorùbá ànábì kò dùn mọ́ mi mọ́. ó ní rẹ̀ ànábì Ìsá ní Ísírẹ́lì mọ̀ wípé apàṣẹ Ọlọ́run mo fi ahọ́n Ọlọ́run pàṣẹ wípé kí ẹran kó jáde a sì pa àròsì ẹ̀ à ń jẹ ó ní bẹ́ẹ̀ ni sàwọ́gá mi. ànábì Ìsá ni mo fi ọba tó sẹ̀ràn yẹn rọ̀ nínú igbó mo fi bẹ̀ ọ́. mani lẹ́bi sọ ẹ̀hìnbẹ́ra kí fẹ́ sálẹ̀ táǹjẹ̀ búrẹ́dì kẹta yẹn. ṣé ẹ mọ̀ pé ó yẹ kó jẹ́wọ́ báyẹn. ibi tẹ́lẹ̀ ọmọọṣẹ́ mi ya àgbákòdé ó máa dúró tán lórí irọ́ náà ni. a dúró tán ni. ṣé bẹ́ẹ̀ ni ó ní wàhálà bẹ́ẹ̀ kọ́ sá. ayé rẹ̀ ó padà bàjẹ́ lọ́la. máa já bí a lè fi kàrú. bọ́ọ̀ bá ti lóòótọ́ lẹ́nu gbogbo àánú Ọlọ́run ó máa sá fún ẹni. bí ọ̀rẹ́ bá ti pọ̀ ju gbogbo tó ń pera rẹ̀ yẹn ó ń lo fake life láyé ó ń finá gbé àwọn èèyàn. ó ní wà láyọ̀ ọ̀gá mi kì í ṣe búrẹ́dì mẹ́ta méjì ni. nígbà tó wá débi tí wọ́n ń lọ ànábì Ìsá wá ní ọ̀yá bu yèèpẹ̀ mẹ́ta. wọ́n wá bu yèèpẹ̀ mẹ́ta. yèèpẹ̀ náà ga dáadáa. bí Ìsá bá pé ó kọ Ọlọ́run sórí iyèpẹ̀ yẹn ipe kí iyèpẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta kó di gold. ngba iyèpẹ̀ yẹn di gold. ànábì Ìsá ọmọ kéwù yìí ọba gbádùn mọ́. ó ní máàlù zahabun owó rẹ̀ azamalun azam.
kan máa jẹ́ tẹ́ tó jẹ búrẹ́dì tá a mọ̀ yẹn o. ما جاء بألف كروي ẹ pariwo Ọlọ́run ni. نفع وتفعل ما ẹ pariwo Ọlọ́run dáadáa ó jẹ. جاء بألف كروي. Anabi Isa ò tí ì wí délẹ̀ ó ní ana haza sọ̀hí ana haza lisọ́hí bẹ̀rẹ̀ ragi fi thali. ọ̀gá ẹ̀rọ pé ẹ má bínú gbogbo tí mo mú lẹ̀ fún yín látàárọ̀ yẹn ni o. mo mú lẹ̀ ni o. èmi gangan mo jẹ́ èmi gangan mo jẹ búrẹ́dì kẹta yẹn. láàrin ìgbà tó wí yín báyìí kò bá rí Anabi Isa mọ́. kò bá rí Isa mọ́. ó fẹ́ gbé ọyọ kan kò rí gbé. ẹni tí ò rọyọ kan gbé ní orí kejì gbé ní gbé kẹta kò sì mọ ibi tí ń lọ kò mọ bí ọ̀gá rẹ̀ ń mú un lọ. ọ̀gá ọmọ wáre fọmọṣẹ́ ọmọṣẹ́ ó sì máa lọ gbẹ́ kòtò ká fún gbogbo kòtò ká tí ọmọṣẹ́ bá ń gbẹ́ fọ́gá rẹ̀ ìwọ àtàwọn ẹbí ẹ̀ lè máa kó sínú ẹ̀. lọ́gà tó bá dáa ni òkè sàwọn ọ̀gá wọn lórí burúkú o tọ́lá àwọn ọ̀gá kan náà ń bẹ sínwínsínwín àdínì ni wọ́n. káládàjú wùwàkà ni wọ́n. kì í ṣerú àwọn ọ̀gá yẹn àmọ́ ọ̀gá tó bá lóyà bí àjíwá Hamzatu Oríyọmí ti lóyà yìí ọmọọṣẹ́ tí máa ń lọ ṣe wèrè lẹ́yìn tó ń lọ mú páàsì ọ̀gá rẹ̀ lẹ̀ tí wọn ò dẹ̀ dá ẹ̀mà tó dẹ̀ ń bẹ lára rẹ̀ tó ń jẹ lára rẹ̀ ntọ́ ń jẹun náà ni ó padà jẹ́ ìwọ̀fà àgbákò fún ẹ̀. bàbá wa kò rọ́yọ̀ kan gbé dépò tí ó gbé méjì dépò tí ó gbé mẹ́ta ibi tí ń dìjà jù pé bó ní ti gbé bó ní ti gbé àwọn mẹ́ta kan máa ń bọ̀. àwọn ká má bí owó yẹn bí góòlì yẹn. àwọn di pé owó rẹ̀ ìwọ nìkan láàrin owó yìí. bí wọ́n ti yin lọ́rùn tí wọ́n pa síbẹ̀ nù ni. bí alẹ́ fi dàrú. gbogbo ẹni tí ó bá ti lóòótọ́ láyé yóò máa kú fínfín síbi gbogbo ohun tí máa ń rò pé yóò dáa fún wọn bẹ́ẹ̀ ni. alahakun. tọ́pìkì yín náà ni ẹ gẹ̀. alahakun. ẹ wo fíìmù sì ń lọ òkè tán o. alahakun. àwọn mẹ́ta amanitọ́ Ọlọ́run ti ṣe. walakin. mẹ́ta náà ni wá. walakin. èmi yóò mú kan ẹ̀yin ó mú kan owó ó mú kan. walakin. wọn ni ó ti ṣe pín. lakin. ẹ máa wáyé ẹni tẹ́ ẹ bá rí tí ń bá ń wáyé jù gan lọ́lọ́run èkọjú ayé sọ́dọ̀ ẹ̀. walakin. ẹ lọ wo gbogbo àwọn tí wọ́n máa wá owó gan o ẹ bá rẹni tí máa wá owó gan níwàkúwà òun gan lówó máa sá fún. tọ́lọ́ wọn ti mọ̀ pé yọ hàn òun lè mọ̀. alahakun. àmọ́ jẹ́jẹ́ ni Ọlọ́run fẹ́ sóore fún ni owó mọ̀ wá wọlé wá bá. alahakun. wọ́n bá ní káwọn máa ń lọ. walakin anta tun. lèyí tó dàgbà jù nínú wọn bá ní ẹ má jà lọ báyẹn arílé oúnjẹ kan bẹ̀ yẹn ìwọ tó kéré síwájú ń bẹ̀ wọ́n wá lọ ra oúnjẹ wá ká lè lókun àtagbára tá a fi gbé góòlù yìí lọ́yọ̀ kọ̀ọ̀kan. walakin anta tunkiru. bẹ́ẹ̀ yẹn báyọ̀ wà nábì dáadáa nísìnyí ọmọ òní kú mọ́ lọ. tuhibbu ma la yuhibbu Allahu wal basharu. yòbó ànábì dáadáa. تظن أن على الله ليس له yòbó ànábì dáadáa. نفع وتفعل ما جاء بألف كروب. ẹni ó bá yòbó ànábì dáadáa yóò lọ Mákà lọ́dún yìí. قد صرت من أكل الأجسام. ẹ̀yin ìyá wa ṣe lọ Mákà ni. أجسامها أسفا. èyí Mákà tó o bá fẹ́ lọ láyé ọ̀yá. ليس له نفع وتفعل. ẹ ti ṣoríire lónìí. نفع وتفعل. toríire ìyẹn ò ní dìbànújẹ́ fún yín. نفع وتفعل. ẹni tó kéré. jù nù wọn bá lọ ra oúnjẹ wa
ń bò òun débi tí ó ti ra ń jẹ ní Sátánì bá kó sọ́kàn rẹ̀. Àwọn bọ̀dá mi tí wọ́n bẹ̀ mí lóúnjẹ yìí wọ́n ṣèkà fún mi, wọ́n ṣe jàǹbá fún mi, wọ́n yàn mí jẹ. Ẹni kúkú ní góòlù náà làwọn ti pa síbẹ̀ o. Bóun náà bá pa wọn kò sí nǹkan kan jàre. Ló bá mógùn ògùn èkúté sọ́ọ̀lẹ̀ lásán. Ó bá bù síbi oúnjẹ fún wọn. Láàrin ìgbà tóun náà fi débẹ̀, àwọn ẹ̀gbọ́n náà ti ń pílánì pé ṣé Lámídì ó wà á sáwàjọ máa pín kínní yìí. Ọ̀rẹ́ ọba ti gbóúnjẹ délẹ̀ ẹja pa òun náà lẹ́ẹ̀kan náà. Ẹ wáyé ẹ wáyé ẹ wáyé. Ó dé bó ti dé tó ń gbóúnjẹ kalẹ̀. Ṣé rí i pé kò yí sí inú àwẹ̀? Gbogbo ẹnu ló ti gbẹ yìí, kò sómi kankan níbi ahọ́n báyìí. Àwọn à ń gbádùn rẹ̀ náà sì ni. Kò sí mílíkì, fún wa mílíkì, fún wa ní nǹkan kan. Àwọn olówó Ìsìlámù, Ọlọ́run ṣàánú yín. Olówó Ìsìlámù, ọmọ ṣe o. Àgàgà tá a máa ti rí pàwọ́ tá a tiẹ̀ tí alùpàgì rí díẹ̀ báyìí wọ́n tiẹ̀ wá ní yàtọ̀ ju wa mọ́. Ọdẹ àfa òtẹ́ ti lówó. Tọ́ Ajé Hamza tún sọ fún mi nísìsiyìí pé wọ́n ní tó èèyàn dáadáa ní Gaslab tiwa. Ọ̀rẹ́ mi kan ní sọ fún mi jẹ́ oní onímì jẹ́ mọ́ iye tí mo fẹ́ fún yín mọ́ báyìí. Mo ní mú iye tó bá rí wá. Ahun òṣì ń dààmú ẹ̀ orí ẹ̀ ò pé. Èmi ló ń sọ fún pé ojú ọmọ yìí. Ní Ramadan lecture mi lánàá, Turaki ń gèrè, Turaki wà ń lọrin. Radisson Blu ní Ìkẹjà mo ti máa ń ṣe Ramadan lecture yẹn lọ́dọọdún. Màá pè yín lọ́dún tí ń bọ̀. Ó máa ń dùn gan. Gbogbo àwọn olóríire ayé ní máa wà mẹ́. Èmi ebo lórí ibú ṣe. Wọ́n lọ mọ lórí ibú tẹ́ ẹ jọ ń sọ̀rọ̀ lọ́rọ̀ tẹ́ ẹ jọ ń ṣe kí. Ẹ jọ sórí ibú papọ̀ náà ni. Ọmọ rẹ ni jágijàgijàgijàgi sí wa, ó sì ti sọ̀rọ̀ wa láì dáa kó tó rẹ́rìí wèrè sí wa. Ó lò sí. Ọmọ tọrọ oúnjẹ náà ni téèkú. Wọ́n tẹ̀ fọ́ àlò. Ẹ̀rọ àwọn èèyàn ẹ bá ti rẹ́ni tí ọ̀sán mi ibi èpè ìwú èpè rí. Ẹ gbé fídíò sí wọn lẹ́nu kámẹ́ni tí ó sàmì. Àbí alẹ́ fi kàròyìn. Àwọn ìṣeré o, àìṣeré o. Ná fún wàtẹ́fọ́lù. Kò sáyé rọ̀tìrọ̀tì o. Ná fún wàtẹ́fọ́lù. Ọ̀dọ̀ Oríyọmí mo wà. Ná fún wàtẹ́fọ́lù. Ìsọ̀tàn náà díjọ́ mi ní sọ parí. Ná fún wàtẹ́fọ́lù. Nígbà tẹ́ sàmì sí tí mo ṣe. Ná fún wàtẹ́fọ́lù. Níbo mo bá a dé? Ná jà alẹ́ fi kàròyìn.